bàtẹ́jẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ lọ́ba ní ká wá ṣẹ̀ṣẹ̀ bàtẹ́jẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ lọ́ba ní ká wá ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tó lọ tán bàtẹ́jẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ lọ́ba ní ká wá ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tó lọ tán kẹ́ máa fi tó àgbà láti ṣe ṣèrànù kẹ́ máa fi tó àgbà máa ṣèrànù bàtẹ́jẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tó lọ tán lọ́ba ní ká wá ṣẹ̀ṣẹ̀ bàtẹ́jẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tó lọ tán lọ́ba ní ká wá ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tó lọ tán kẹ́ máa fi tó àgbà máa ṣèrànù bàtẹ́jẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tó lọ tán àbálọ́ba ní ká lọ wá ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tó lọ tán ẹ̀sìn Ìmáàmù Yunus olùsìn àríyára the second ẹ̀sìn ẹlọ́run sílẹ̀ ọlọ́run ọba lọ́mọ àmọ́ lórí ìdí ìran wọn wá sí ìlú Ògbómọ̀ṣọ́ láti wá gbé lápèrè bàbá ńlá bàbá wọn gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ sì ń gbádùn wọn bẹ́ẹ̀ni ọba bàbá sí gbádùn wọn àwa ń gbádùn wọn bẹ́ẹ̀ni ọba ti rí kí sí gbádùn wọn àwa ń gbádùn wọn bẹ́ẹ̀ni ọba ti tẹ̀ndẹ̀lẹ̀ fún gbádùn wọn o àwa ń gbádùn wọn o ẹ̀sìn Ìmáàmù tó yá lọ́run sílẹ̀ àwa ń gbádùn wọn èèyàn sọ ní ọ̀rọ̀ fún fámìlì ẹ̀ wípé ó di general yẹn o láìpẹ́ láì jìnnà development ń bọ̀ wá bẹ̀ ẹ wá dẹ̀rù sórí bí ìkẹ́tẹ̀ òṣèlú ti gbọ́ ẹ àlẹ́ ìgbọ́ dáadáa ni èèyàn ní ó di general development ń bọ̀ wá bẹ̀ láìpẹ́ láì jìnnà àdìsẹ́ ní wọ́n sọ bẹ́ẹ̀ destruction ń bọ̀ wá bẹ̀ ni wọ́n máa ṣe destruction máa ń bọ̀ wá bẹ̀ development wọ́n máa pè wọ́n ní development ń bọ̀ wá bẹ̀ sẹ́nà pé any development tó bá ti ọwọ́ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣẹlẹ̀ sí ìlú Ògbómọ̀ṣọ́ sẹ́nà wípé wọ́n fi support 25 years development agenda tí kábíyèsí òun mọ̀tẹ̀gbẹ́ dání àdìsẹ́ ẹni òwúrọ̀ bẹ́ẹ̀ any development tí Ìmáàmù bá gbọ́wọ́ wọ́n fi support 25 years development agenda tí kábíyèsí ọba Ṣọ̀ún Ògúnmọ́gẹ́gẹ́ dictor tí ẹgbẹ́ dání abẹ́lẹ̀ òwúrọ̀ bẹ́ẹ̀ èyí ní development ń bọ̀ wá bẹ̀ kan ẹ wá bẹ̀rù sórí bí nǹkan tí yóò fẹ́ ti gbọ́ ẹgbẹ́ ìfẹ́ bí nǹkan tí yóò fẹ́ ti gbọ́ bí nǹkan tí yóò gbọ́dọ̀ gbọ́ ṣe ìdíṣọ́sẹ̀ ẹ̀sẹ̀ ní ìmọ̀ rẹ̀ development mọ́pẹ̀ bàtẹ́jẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ lọ́ba ní ká wá ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tó lọ tán bàtẹ́jẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tó lọ tán kẹ má máa fi ipò àgbà máa sì ránù kẹ má máa fi ipò àgbà máa sì ránù bàtẹ́jẹ́ lọ wá ṣẹ̀ṣẹ̀ ọjọ́ tó lọ tán ẹ fọwọ́ lọ́rùn lẹ̀ ẹ sì mọ́mù lọ́rùn lẹ̀ ẹ ti Ìmáàmù Yunus Toliat Dr. Yunus Toliat ẹ ti mọ́ lọ́rùn lẹ̀ ẹ ti wọ́n bí sẹ́tọ̀ wọn wá sí nínú ìlú Ògbómọ̀ṣọ́ ẹ ti wọ́n bí sẹ́tọ̀ wọn wá sí nínú ìlú Ògbómọ̀ṣọ́ àtàdọ́lọ́ ni Ìmáàmù Ìmáàmù tí ẹ ṣe Ìmáàmù lásán Ìmáàmù tí ẹ ṣe Ìmáàmù yẹpẹrẹ Ìmáàmù tó tó jẹ́ níwájú àgbáyé tó ṣe tó wà sí ẹsẹ̀ káàkiri ó tó wọn jẹ ó tó gbogbo àwọn tí ẹ jẹ́ tẹ̀wọ́ sí wọn gbogbo àwọn tí ẹ jẹ́ Ìmáàmù kan sí wọn ó tó wọn jẹ ẹ tó tó pé ó tó ṣe ohun ribiribi lẹ́yìn Ìmáàmù kan sí Ògbómọ̀ṣọ́ nǹkan tó gbé dání ó tó jẹ ó tó fẹ́rẹ̀ dèèyàn ó tó gbé èèyàn gòkè àgbà bàtẹ́jẹ́ lọ́wọ́ àṣẹṣe lọ́ba níta wá àṣẹṣe kọ́tọ́ tó lọ́tán bàtẹ́jẹ́ lọ́wọ́ àṣẹṣe kọ́tọ́ tó lọ́tán kẹ máa fi ètò àgbà máa sì ránù lọ́ba níta wá àṣẹṣe kọ́tọ́ tó lọ́tán. àbùdó kù sí ilé ìwọ ọ̀gbẹ́ni Emmanuel Abe tó wá jẹun tí a bá bí ẹja tó wá jẹun tó bá bí ẹja tó wá jẹun tó bá sọ̀rọ̀ rubbish you will see what I will do for you you will see what I will do for you you see àbúrò sọ̀rọ̀ ọ̀gbẹ́ dáadáa ṣùgbọ́n bí èbú tó máa ti ṣe bẹ̀rẹ̀ rẹ̀ ó yí pé ọ̀rọ̀ rẹ̀ nice I think that you are a respected man that is why I am respecting you before but now o ti gbìyànjú kọjá ewé máa jẹ́ kó mọ̀ tó wá díẹ̀ ní gbogbo post tí wọ́n post comment mi tó bá ń bẹ̀ wá sọ ètò tí mo bá díẹ̀ mú ẹrí lórí gbogbo àwọn post ìlànà tó post nípa bàbá Adéṣeun bàbá náà tún lè dìde wá sọ fún mi irú díẹ̀ tí mo bá díẹ̀ mú ẹrí tí mo bá díẹ̀ mú ẹrí tí mo bá fún ẹ ní direct message rí láti fi bú ẹ lórí gbogbo post tó ń ṣe nípa bàbá Adéṣeun tó ń ṣe nípa bàbá mo tún lè dìde tó ń ṣe nípa gbogbo bàbá àgbáyé bàbá AID babalá gbogbo tó ń ṣe nípa wọn tí mo bá díẹ̀ mẹ́rí láti fi bú ẹ àti mo ṣe nǹkan bí ìṣòro tó tẹ́ o ò nífẹ̀ẹ́ sí tí mo bá ṣe rí olókù tó máa bọ̀ I will make sure that you perceive the odors of yourself. I have respected you enough. This time around, I will make sure that you perceive the odors of yourself. Yes, I'm expecting your dear. So, ní kúkúrú, bàbá bàbá níkà, ẹ ti Ìmáàmù náà sílẹ̀, ẹ ti wọ́n ti sẹ́kẹ̀ lọ́nà wọn. Ẹ̀yin orí development ńlá láti Ìmáàmù ń gbé wá sínú gbogbo ọ̀sán. Sẹ́yìn orí gbogbo development yẹn ni àti òun lẹ́nu. Ẹ̀yin wá tún sẹ̀lẹ̀ wípé pẹ̀lú ògbọ́n náà wo, ebi ó di general yẹn o, development ń bọ̀ wá bẹ́ẹ̀ o, kí ẹ ṣe destruction náà pé development. Don't you Dr. Post the difference between development and destruction? Ẹ̀yin ní ìdàgbàsókè ń bọ̀ wá, ìdàgbàsókè wọn ń bọ̀ wá. Kí ẹ máa tẹ parun kí ẹ máa tẹ kílọ̀ bàtà jẹ́ bàbá ẹjẹ́ lọ wá tẹ́sẹ̀ kí ẹ máa fi pàgbà máa ń ṣe dáadáa kí ẹ máa fi pàgbà máa ń ṣe lánàá kí ẹ lọ wá tẹ́sẹ̀ o ẹ lọ wá tẹ́sẹ̀ o ẹ sì máa ń lọ́rùn lẹ̀ ṣé nígbà yìí náà náà ní ọmọ ilẹ̀ tí ń fún ọmọ lọ́mọ lọ́rùn ṣé ìjọba náà ní ọmọ ní ẹ̀mà tó gbogbo àwọn àwàtẹ́ wù yẹ ẹ̀sán rẹ̀ ń bọ̀ wá sórí yín ẹ ìgbàgbà kó wá sórí àwọn tí wọ́n bá sọ̀pọ̀ tì yín ní ògbàgbà kí ìwà kí ẹ̀sán gbogbo àwàtẹ́ wù yìí ọwọ́ sórí gbogbo àwọn tí wọ́n bá sọ̀pọ̀ tì tẹ̀sí yín kó sì wípé ìka ayé tó bá sẹ̀ nìkan náà lọ́bọ̀dì ẹ̀yin tẹ́ bá sẹ̀ nìkan náà lẹ́bẹ̀ẹ́sẹ̀ wáyé gbogbo ọmọ tí wọ́n bá sọ̀pọ̀ tì yín ní ìgbàgbà kí wọ́n ṣe kí wọ́n bẹ̀ sábúrú lórí àwọn àwàtẹ́ wù torí òbí tó bá náà ní ọmọ bíbí rẹ̀ torí máa fòrò ọmọ ọlọ́mọ nígboro lọ́wọ́ ní ká wá tẹ̀sẹ̀ ọjọ́ tó lọ tán bàtẹ̀jẹ́ lọ wá tẹ̀sẹ̀ ọjọ́ tó lọ tán kẹ́ máa fi ipò àgbà máa sì ránù bàtẹ̀jẹ́ lọ wá tẹ̀sẹ̀ ọjọ́ tó lọ tán